ní lókè ní yóò ti yá. Ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà, orúkọ mi ni Ògúndíyàlẹ́yẹ Matthew, ọmọ Ọ̀yọ́ state ni mí, ní area Òkè Ògùn ní Tẹ̀síwájú local government nílùú Gbójàyè. Inú oko mi ni mo wà ó, tí mo ní mo wá wòko lábẹ́ gímbì igi tó dúró yìí. Níbẹ̀ ni àwọn bòròró ni wọ́n wá sápamọ́, àwọn mẹ́rin. Bí mo ṣe ní mò ń wọnú oko bọ̀, ibi tí wọ́n ti wá àtáàkì mi ni wọ́n ṣá mi ládàá ní gbogbo orí. Nígbà tó ṣá mi ládàá tí mo ń dráàgì àdá, ó ń nà mí ní kùmọ̀ ní gbogbo ọwọ́ yìí, tó bà ọwọ́ yìí jẹ́. Nígbà tí mo gba àdá lọ́wọ́ ẹ̀, mo gba kùmọ̀, ló ṣẹ̀ wá yọ ọ̀bẹ, ó gún mi lọ́bẹ nínú níbí báyìí. Òun ló gún mi lọ́bẹ inú yìí o, kò wọlé. Ó gún mi lọ́bẹ látẹ̀lé ọwọ́, kò wọlé. So gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o, má jẹ́ kí ìyà ó jẹ mí gbé o. Mo ní ìdájọ́ òdodo lérí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, torí ńlágbára kan ràn mí lọ́wọ́ o. Inú oko mi mọ́ wa, oko mi ní gbogbo bí yìí o, gbogbo bí yìí oko mi ni o. Pákí ìyá mi ni o, ìyá mi ló ní pákí eléyìí. Pákí tó wà níbi pákí ìyá mi lélẹ́yìí o, ìyá mi ló ní pákí. Èmi mo ní gbogbo oko tó wà ládùúgbò yìí, ibi tí wọ́n wá sápamọ́ ni o. Ẹ gbà mí ọmọ Nàìjíríà, mo ní ìdájọ́ òdodo, ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ràn mí lọ́wọ́ o. Àwọn mẹ́rin ni wọ́n wá, tó jẹ́ pé nígbà tí wọ́n gbé mi ṣubú, wọ́n fẹ́ dùnbú mi, tí mo tún ráyè dìde, ó fi kùmọ̀ fọ́ mi ní gbogbo orí. Nígbà tí mo padà àràdá gbà lọ́wọ́ ẹ̀, èmi náà ṣá aládàá, ló fi jẹ́ parí ẹyọ kan múnú àwọn yòókù ti sá lọ. Ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Mo kí àwa ọmọ Yorùbá pé ẹ káalẹ́ o, ọ̀rọ̀ wa ní ìfurasí o, ojúlalá kan fi mí ṣọ́rí, torí tó ń ṣẹlẹ̀ ohun tó yí wa káyìí. Agbẹ́dọ̀jọ dìde lọ́ba níjòyè, gbogbo àwọn kábíyèsí tó sọ wípé ọ̀rọ̀ Yorùbá, ọ̀rọ̀ òmìnira Yorùbá ò kàn wọ́n. Ẹ má jẹ́ ó dìgbà tó bá dogun, tó bá dọdẹ tán, tí ẹ̀mí ọmọ Yorùbá ń bọ́ lọ́tún tó ń bọ́ lósì kẹ́ tó mọ̀ pé ó kàn yín. À ń pariwo pé lójoojúmọ́ ni wọ́n wọlé ẹ̀yẹ wá, ni wọ́n wọlé Yorùbá. Àwọn kan náà tún wọlé yìí ò táwọn èèyàn wá tún wá tuntun mú yìí. Ẹ wò wọ́n, àwọn lẹ̀ ń wò yìí, àwọn lẹ̀ ń wò yìí. Wọ́n ní wọ́n wá ṣiṣẹ́ ní Dangote refinery, ṣé ẹ ń wò wọ́n? Wọ́n wá ṣiṣẹ́ ní Dangote refinery, ṣé ẹ rí bọ́n ṣe pọ̀ tó? Ṣé ẹ ń wò wọ́n? Ṣé ẹ ń wò àtàgbà wọn àtọmọdé wọn? Wọ́n ní kí ìkan mú NIN dá jáde síta, ID card tó fúnra ẹ̀ ṣe ló gbé jáde síta. Yorùbá à ń forí ọkà ọmú, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń forí ọkà ọmú. Ṣé ẹ ń wò wọ́n? Àwọn ilẹ̀ ń wò yẹ o. Yorùbá ń forí ọkà ọmú, ṣé ẹ rí wọn? Kí làwọn eléèbí yàtọ̀ sáwọn tó ń gbébọn káàkiri? Ṣé ẹ rí wọn? Ṣé ẹ rí wọn pé ilẹ̀ Yorùbá ó gbolè ó gbọ̀lẹ̀? Yorùbá ń forí ọkà ọmú. Yorùbá ewu ń bẹ lóko lógẹ́. Yorùbá à ń finá sórí òrùlé ń sùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá dẹ̀ ń worú nǹkan báyìí, ó dẹ̀ ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ ọmọ Yorùbá kan lógúnlọ́gbọ̀n báyìí lè kóra wọn lọ sí Sókótó tàbí Katsina tàbí Kaduna tàbí Jigawa tàbí Adamawa, ẹ má dárúkọ, kálá kóra wájọ báyìí pé a fẹ́ à ń wáṣẹ́ ni? Yorùbá à ń forí ọkà ọmú. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń forí ọkà ọmú. Wọ́n mọ̀ pé ewu ńlá leléyìí, wọ́n wá fi ń ṣe pàdípàdí. Ṣé ìbẹ̀rù àwọn Fúlàní náà ló wà lọ́kàn àwọn olórí wa, tí wọn ò fi mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, ohun tó léwu ni, tó lè kó bá jàǹbá dé bá ọmọ Yorùbá? Àwọn tó ń wọlé lójoojúmọ́ sí ilẹ̀ wa, tí wọn ò láàánú èèyàn. A gbọ́ pé wọ́n gbé ọmọbìnrin kan aláboyún ní last week, wọ́n ló ti bímọ sí àkàtà wọn. Ìwé ìròyìn gbé léni pé ọmọ méjèèjì
ìbejì ló bí ojú ara ẹ̀ náà dẹ̀ ṣe ń sọ náà ṣe ń sọ àwọn ọmọ yẹn fún ajá wọn tájá wọn ń jẹ ọmọ ìkókó. àwọn náà tún wọlé wáyé o wọn náà fẹ́ ṣiṣẹ́ ní Dangote. àwọn bàbá wa kọ́ dẹ̀ ti ń sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ká múra sí Dangote. Dangote ìṣọ̀rẹ́ Yorùbá. Fúlàní will always be a Fúlàní man. Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tẹ́ ẹ dákẹ́ ewu ń bẹ lóko lógẹ́ ẹ̀ ń forí ọ̀ka ọmú ẹ̀ dẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá wà nínú ewu ẹ̀ dẹ̀ tún wá mọ̀ pé ilẹ̀ Yorùbá wà nínú ewu ṣùgbọ́n àìdùnkìá kò kàn mí lẹ́yìn kábíyèsí yìí ń wù ẹ rántí ọjọ́ ọ̀la ẹ má jẹ́ kí Fúlàní kó borí ayé wa ẹ má jẹ́ kí Fúlàní ó jẹ ìran Yorùbá máyé ẹ má jẹ́ kí Fúlàní kó gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wa iṣẹ́ táwọn bàbá wa ṣe lánàá àjèrè ẹ̀ èyí tẹ́yìn náà gbígbà àti ṣe lé ní ẹ jẹ́ káwọn ọmọ wa ó jèrè lọ́jọ́ ọ̀la àwọn tó ń wọlé wa wọ́n níṣẹ́ tó fẹ́ rán wọn ṣe o àwọn tó ń wọlé tó ń wọ Èkó tó ń wọ Ìbàdàn tó ń wọ Abẹ́òkúta tọ́nà fẹ́ ṣiṣẹ́ ní Dangote wọ́n rán wọn wá ní o bí wọ́n ṣe ń wọlé nìyẹn ọgbọgbọ́n náà fi wọlé sílẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dìde ojúlala kan fi mí sọ́rí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dìde Fúlàní wá gbogbo ọ̀nà láti pa ìran Yorùbá run ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dìde àìdòǹkíá ẹ̀wọ̀ àìdòǹkíá tí gbogbo yín dá jàǹbá ló fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dìde Ọ̀jájá Ògúnlùsì olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá Ọọ̀ni of Ifẹ̀ ẹ dìde wọn à bá wa mú ní kékeré o wọn à bá wa mú ní kékeré wọn à bá wa mú ní kékeré gbogbo àwọn tó wáyé tẹ̀ ń wò yìí ẹjẹ ń túṣu ẹ̀ lẹ́ẹ̀kẹ́kẹ́ rí AK-47 tán máa ló ti wà ńlẹ̀ àwọn lẹ̀ ń wò yìí AK-47 tán máa ló ti wà ńlẹ̀ ẹ máa wò wọ́ o ṣé a lè kà wọ́n tọ́ṣá tírú àwọn ilé ìwọ̀nyí bá tún darapọ̀ mọ́ wa lẹ́kọ̀ọ́ wàhálà tún dé ṣé ẹ̀ ń wò wọ́n ṣé ẹ̀ ń wò wọ́n ṣé ẹ̀ ń wò wọ́n no wonder tẹ́ ń sọ pé àwọn ti gbèkó no wonder tẹ́ ń sọ pé Lagos State belong to them Èkó àwọn làwọn ní no wonder wọ́n ti kéjì Yorùbá wọ́n ti kéjì ọpọlọ àwọn àgbààgbà wa wọ́n ti kéjì ayé Yorùbá ẹ wò wọ́n eléyìí tọmọ ọdún mélòó ẹ wò ó tọmọ ọdún mélòó tó ló ń wá láti Katsina far away Katsina ló lóun ti wá kí ló wá ṣe ó wá ṣiṣẹ́ ní Dangote ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ ń fi orí ọ̀ka ọmú torí pé tó bá ṣẹlẹ̀ tán á kan gbogbo wa o ẹ tètè wá nǹkan kan ṣe sí o àwọn tó ń wọlé yìí jàmbá náà fẹ́ wá ṣe fún ìran Yorùbá o àwọn ọmọ yìí jàmbá làwọn ọmọ yìí fẹ́ wá ṣe fún ìran Yorùbá o tó bá dọ̀la àwọn ló máa dúró ní Ìbàdàn express road tá a máa kidnap èèyàn tá a máa pààyàn àwọn Mahmuda ló wó dọ́gbọ́n wọlé yìí o Mahmuda terrorist group àwọn Mahmuda terrorist group ló dọ́gbọ́n wọlé yìí o àwọn Boko Haram ló wọlé Yorùbá yìí o ṣẹ́rí tẹ́nà fẹ́ ṣiṣẹ́ ní Dangote o àwọn terrorists ṣẹ́rí they are young man àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ń wò wọ́n níran ẹ dìde ojú lalákan fi mí sọ́rí ẹ dìde it show that nothing like a security in Lagos State táwọn wọ̀nyí fi lè wọlé ṣe ń rí wọn Yorùbá ẹjá dìde o ẹjá dìde
ẹ já dìde. That is why táwa kan pariwo tá ń pariwo pé òmìnira wa ní kókó, òmìnira wa ló lè kọ̀yà fún wa, òmìnira Yorùbá ní ò ní gba irú nǹkan wọ̀nyí láàyè kí àjòjì kan máa wọlé wa bó ṣe wù wọ́n. Ní ìrìn àjò tí mo rìn lénìí, wọ́n ní ọba tó kúrò ń bẹ̀ tí ọba tó wà ń bẹ̀ kó tó jẹ, ọba yẹn dìídì sọ̀rọ̀ pé wọn ò gbẹ́dọ̀ ta ilẹ̀ kankan fún Fúlàní, pé Fúlàní ò gbẹ́dọ̀ kọ́lé sọ́dọ̀ wọn, pé wọn ò fẹ́ wọn. Ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọba yẹn kú, ọba tó wà ń bẹ̀ kan talẹ̀ fáwọn Fúlàní lọ ni. Tẹ́ ẹ bá ta plọ̀tì kan fún Fúlàní, tó bá máa dọ́là tí Fúlàní bá máa ṣe corner piece, á fi ṣe 1.5 tàbí kó fi ṣe 2. Tí mo túbọ̀ lé ní nìyẹn. Àwọn ọba ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ń gbàbọ̀dè fún ìran Yorùbá ní àtàrí pé wọ́n Nàìjíríà tó ń pariwo, and they know there's nothing like a one Nigeria. Wọ́n mọ̀ pé kò sí tó pè ní one Nigeria. Níbi tá a lọ lé ní àwọn àgbẹ̀ ń pariwo bitterly pé tá bá ká wọn mọ́kọ tó ń lù wọ́n dáadáa tó gbé wọn wálé, àwọn náà tó máa fọlọ́pàá mú. Kábíyèsí àtún máa sọ fún wọn pé ṣé ẹ mọ ibi tí àwọn ọmọ títí yín wà náà ni tẹ́ ń fìyà jẹ àwọn àjòjì. Kábíyèsí dẹ̀ ń gbọ́ bọ́n ṣe pa ọmọ Yorùbá káàkiri. Wọ́n ní tẹ́ bá wọn lóko yín, tẹ́ bá ń bá wọn fà á, bóyá wọ́n ṣá yín kò ràn yín, wọ́n gbébọn fún yín, ìbọn wọn ò ràn wọ́n yín. Tẹ́ bá wá dọ̀dọ̀ Kábíyèsí, wọ́n ní óyá ẹja lọ sọ́dọ̀ Kábíyèsí, kò ní jẹ́ ju màálù kan lọ. Àwọn ọba wa di ọba onímàálù, àwọn ọba Yorùbá di ọba onímàálù, tán fi màálù rọ́pò ẹ̀mí ọmọ Yorùbá ẹjẹ́ á dìde. Èyí tí mo tún gbọ́ lé nìyẹn. Màálù làwọn ọba wa ń gbà tán fi rọ́pò ẹ̀mí tàwa, pé tán máa bá wọn jà lóko, wọn á ní kò ní kọjá màálù kan, owó màálù kan ká. Bí ọba ṣe bẹ́ẹ̀dẹ̀ ni, ọba ń ṣọjọ́ òbí, àwọn Fúlàní ló kọ́kọ́ gbé màálù lọ́bẹ̀. Fúlàní á ti jókòó, ọmọ onílù ò ní rí jókòó. Àwọn ọba ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ń gbàbọ̀dé tì wá. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á dìde, kámúyé forí ọkà ọmú mọ́. The only way out is to have our nation. We can do it. That is the solution. Bẹ́ẹ̀ nìyẹn kan bá sọ fún yín pé rárá o, ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìkan wà ní under Nigeria, wọ́n parọ́ tàn wá ni. There is nothing like O in Nigeria. It is better that we go back to our origin. Àwa àti Fúlàní àìṣe kan ojúlala kan fi mí sórí o, yóò dára fún yín.